àti ọmọdé àti àgbà hallelujah, àti ọkùnrin àti obìnrin, onílé àti àlejò, a kí yín kú dédé wòyí. Ọ̀rọ̀ kan ń gbé mi nínú tí mo wòye pé ó yẹ kí gbogbo èèyàn kọ́ ẹ̀kọ́ lára rẹ̀. Ọ̀dọ́mọbìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọmọ́rántí àti ọ̀dọ́mọkùnrin kékeré kan pẹ̀lú tí orúkọ rẹ̀ ń jẹ́ Ẹniayéwù. Àwọn méjèèjì wọ́n ní ìfẹ́ ara wọn nígbà tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì. Bí wọ́n sì ti jọ ń bọ̀ yìí, wọ́n lérò wípé àwọn ò fẹ́ ara wọn ni. Inú wọn sì ń fojoojúmọ́ dùn síra. Bí inú wọn sì ti ń dùn síra yìí, bẹ́ẹ̀ náà ni wọ́n ń rápálá nínú ẹ̀ṣẹ̀ àgbèrè lójoojúmọ́. Tó bẹ́ẹ̀ gẹ́, ọ̀dọ́mọbìnrin Ọmọ́rántí lóyún àkọ́kọ́. Ó ṣẹ́ oyún náà. Ìgbà tó lóyún èkejì, wàhálà ànúgbà. Good morning to you all. You are welcome for this platform this morning. Àṣẹ ìbejì. God bless you all. Ó ṣẹ́ dànù ní ìgbà kejì. Ìgbà tó tún di ìgbà kẹta tí oyún tún dé. Àlàáfíà Ọlọ́run kó bá gbogbo yín gbé. Ìgbàlódé eré ni wọ́n lérò pé wọ́n ń lò. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Máa bá mi ṣí ẹ síta. Ó ju èje lọ. Ẹ̀ẹ̀kẹrin, ẹ̀ẹ̀karùn-ún, Ọmọ́rántí mà ṣẹ́yún títí di àkókò táwa kálítù fi parí ilé ìwé. àrówólò wàárógolò lórúkọ Oyún Jésù. ìkarùn-ún tí Ọmọ́rántí ìbá bá lọ, òun ni wọ́n sọ fún Ẹniayéwù wípé tó ìwọ arákùnrin, báwo ni obìnrin yìí ti jẹ́? Òun sì pèdè pé ìyàwó tóun fẹ́ ni. Àwọn oníṣègùn òyìnbó sì sọ fún Ẹniayéwù, obìnrin yìí ò lè bímọ mọ́ nítorí pé ilé ọmọ rẹ̀ ó ti bàjẹ́ pátápátá. Tó bá wá rí bẹ́ẹ̀, mo sì wá ń wòye kí ló lè ṣe. Ẹniayéwù sì fi ọ̀rọ̀ yìí sínú, kò jẹ́ kí ẹnikẹ́ni ó mọ̀, kò sì sọ fún ọmọbìnrin Ọmọ́rántí fúnra rẹ̀. Títí Ọmọ́rántí tó fi kúrò nílé ìwé tó fi lọ ní ọkọ mìíràn. Ẹ sì mọ̀ wípé eré àwọn ọ̀dọ́ ó máa ń jẹ́ eré gélé lọ́pọ̀ ìgbà. Ọmọ́rántí mọ̀ lọ bọ́ sí ọwọ́ Abíóyè wàárógolò máa ṣí ọ̀rọ̀ tó yìí. bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìgbéyàwó tí Àkọlé rẹ̀ la pè wípé àwọn olórí ìjọ nílò ìtúsílẹ̀. Nínú Ọmọ́rántí. Ṣùgbọ́n Ẹniayéwù tó mọ̀rọ̀ yìí, àwọn pásítọ̀ wà, ọkàn rẹ̀ ń bàjẹ́, àwọn wòlíì inú wà, rẹ̀ sì ń dàrú àwọn apọ́sù ti gba Jésù lólúwa àtolùgbàlà. wọ́n nílò Tó sì ń deliverance. wòye àìbalẹ̀ àyà, àìbalẹ̀ ọkàn, restitution tó yẹ Bẹ́ẹ̀ ni Ojúyọbọ àti ọmọ rẹ̀ MC wọn ò lè dá wa dúró. ó ti lé ní ọdún mẹ́wàá báyìí tí Ọmọ́rántí Yorùbá àti ọkọ rẹ̀ ti nation, fẹ́ra. ẹ má ṣe bẹ̀rù. Ìwọ́de àbírálì lẹ pé Àwọn nílùú àgbà máa Èkó sọ̀rọ̀ ẹ mọ́kànlé pé tí ìrìn ìdí àjò bá náà yá. bàjẹ́ tó nídìí ló ń dà. No going back. Ẹ̀yin ọ̀dọ́mọbìnrin ìwòyí àti ẹ̀yin ọ̀dọ́kùnrin ìwòyí, Bá mi ṣí ọ̀rọ̀ yìí fún gbogbo ọ̀rẹ́ èèyàn. o, Ọ̀rọ̀ rẹ o. ẹni tó bá létí nínú yín kó gbọ́. Má bà ọjọ́ iwájú ara rẹ jẹ́. Ẹ̀yin pásítọ̀ Rántí ẹ má bọjọ́ iwájú yín èdè jẹ́. ń bẹ níta. Bó ṣe ń ba ayé ọmọ kékeré jẹ́, bẹ́ẹ̀ ló ń ba ayé àgbà jẹ́. Bẹ́ẹ̀ ni Àṣìṣe tí ènìyàn lè ṣe jù láyé ni kó kọ ìmọ̀ràn àgbà àní kó kọ Bíbélì sílẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ̀yin ọ̀dọ́mọdé lóbìnrin àti lọ́kùnrin, gbìyànjú kó dúró de àkókò Olúwa, k'Ọlọ́run kó ṣamọ̀nà rẹ kó sì ṣe rere. Mo gba àdúrà kí ọjọ́ alẹ́ rẹ kó dára. Ní bí mo ti ń sọ̀rọ̀ yìí, Ọmọ́rántí máa wà nílé ọkọ rẹ. Wọ́n jọ ń yí i mọ́, wọ́n jọ ń yí i mọ́, wọ́n jọ ń yí i mọ́. Ṣùgbọ́n Ẹniayéwù ó ti kúrò ní Nàìjíríà lọ sókè òkun. Ibẹ̀ ló ti lọ ń ṣiṣẹ́.
ó sì wáá fi ọmọ rántí àti ọkọ rẹ̀ sínú wàhálà ayérayé. Ẹ̀kọ́ ni èyí, ẹnikẹ́ni tó bá létí kó gbọ́. Ẹnjìnìà Balógun Gbádébọ̀, wàhálà ànúgbà o, ayé ò ní pa ẹ́ o. Ayé yín á dára kalẹ̀. Àmín. Ọjọ́ iwájú yín ò ní korò. Àmín o. Ẹ ó rí bá ti ṣe o. Àmín. Ẹ ó rọ́nà gbégbà. Àmín. Àtúbọ̀tán ayé yín kò ní díbàjẹ́. Àmín. Mo súre fún gbogbo ènìyàn tó ń gbọ́rọ̀ mi ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mọ́, ẹ kú ojúmọ́ o, lórúkọ Jésù. A ó jọ rí àánú gbà, a ò ní sọnù lórí àkàìbà ìṣògo. Ọmọ aráyé ò ní pa ọ́ lẹ́kún, iṣẹ́ rẹ ò ní díṣẹ́. Mo ló máa rógòlò. A gbé Ọlọ́run tó ní májẹ̀mú, ẹni tó dá ayé, ẹni tó dá ọ̀run, mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà, akọni ẹlẹ́rù, ẹni àsáyà. Ó mà ṣeun fún àkókò yìí, fibi tí ẹ mú wa lọ, níbi tí a ti ń bọ̀, torí pé òun mú ìrìn àjò Yorùbá Nation rìnrìn àjò lọ́wájú. À ń borí àwọn ọ̀tá, ẹ̀já dẹni àgbégbè, bá tiẹ̀ ṣe múra tọ̀, ó jẹ́ borí wa. Ogun ọ̀run ẹgbọ́pẹ́ wa, Ọlọ́run májẹ̀mú gba ìyìn wa. Àwa ti dé síwájú yín lówùúrọ̀ yìí o, gẹ́gẹ́ bí ikọ̀ rẹ̀, ẹ̀mí gbọ́pẹ́ wa. Bọ́dà Emmanuel, Ọlọ́run kò gbọ́pẹ́ yín nínú oṣù tuntun yìí, kẹ́ ẹ rí àánú gbà. Ọ̀nà àbáyọ ìrìn àjò ayé yín kò ní ní yín lára. Gbogbo olùgbọ́ mi tó ti wọlé lówùúrọ̀ yìí, ẹ rí àánú gbà. Àtẹ̀yìn tẹ́ ti sùn lọ́wọ́, lórúkọ Jésù, ẹ̀mí yín ò ní pin. Ilẹ̀ yìí, ògo ilẹ̀ yìí, ayọ̀ ilẹ̀ yìí, a ó jọ gbà ni o, a ó sì rí àánú náà gbà. Jésù Olúwa wa. Mọ́mì, ẹ jẹ́ máa mú àkọlé mẹ́ta tí mo mú wá. Ó ṣeé ṣe kí n má lo gbogbo ẹ̀ tán, kó jẹ́ pé àṣálẹ́ ni máa yí gbogbo ẹ̀ pọ̀. Ṣùgbọ́n èyí tó ta kókó ń bẹ, ó ní pé àwọn ìjọ wa, ìjọ tèmi, ìjọ tiẹ̀, àwọn adarí ibẹ̀, àwọn olùṣọ́ àgùntàn ibẹ̀, àwọn adínrere ibẹ̀, pásítọ̀, àpọ́stù, bíṣọ́ọ̀bù, àtàwọn oyè ńláńlá tẹ́ ń jẹ nínú ìjọ, ẹ nílò deliverance. Daddy, ẹ nílò deliverance. Ẹ̀yin tá ń wò lókè, ẹ̀yin tá ń pè ní ìránṣẹ́ Ọlọ́run, ẹ nílò ìtúsílẹ̀, ẹ̀yin gan nílò ìtúsílẹ̀. Torí pé téèyàn ò bá mọ̀ pé òun nílò ìtúsílẹ̀, ó lè máa fogun já àwọn èèyàn. Mo ti máa ń sọ tipẹ́tipẹ́ pé Bíbélì sọ pé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Kí ni ohun ìmọ̀? Kí ni ìmọ̀ tiẹ̀ jẹ́ gan? Ìmọ̀ ni ohun ẹ̀kọ́. Níbo ni Jésù gbé dàgbà lẹ́yìn tí ó padà ti Íjíbítì dé? Òun ni àwọn ẹ̀kọ́ tó kọ́ nílé òbí rẹ̀. Àwọn ni ẹ̀kọ́ tó kọ́ nílé ìwé rẹ̀. Àwọn ni ẹ̀kọ́ tó kọ́ ní agbègbè tó ń gbé. Àwọn ohun tó ń ṣe tó ń múlò tó ń hun ọmọ aráyé àbí kò hun ọmọ aráyé. Ó ní ẹ̀kọ́, ó sì ní ìmọ̀. Àwọn ẹlòmíràn kọ́ ìwà ìmọ̀, ìmọ̀ mìíràn ó jẹ́ ìmọ̀ ìparun. Àwọn ẹlòmíràn mú ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tí kò ṣeé tẹ̀lé. Gbọ́
ò ní parun ìwọ olùgbọ́ mi lówùúrọ̀ yìí. Tá a bá wo ilé ìjọsìn, tá a bá wo ilé Ọlọ́run tí a ń pè ní ṣọ́ọ̀ṣì lẹ́ni, àwọn wo ni ó yẹ ká bá ń bẹ̀? Àwọn wo ló yẹ kí kó máa ṣẹlẹ̀ ń bẹ̀? Àwọn tí wọ́n jẹ́ adarí wa, irú ipò wo ló yẹ kán wà? Ǹjẹ́ ipò tí ìmọ̀ra ẹni nìkan? Ẹ já máa lọ sínú ìwé Roman 15. Ẹ jẹ́ ká ṣàṣà kọ́kọ́ wo Roman 15:4. Ó ní ǹjẹ́ fún ẹni tí ó ń ṣiṣẹ́, a kò ka èrè náà sí oore ọ̀fẹ́ bí kò ṣe ìgbèsè. Romans 15:4. No, Bible 16 ni mo kà, ẹ má bínú. Ẹ ṣé. Ó ní nítorí náà, ohunkóhun tí a kọ tẹ́lẹ̀ àti tí a kọ fún kíkọ́ wa pé nínú sùúrù àti ìtùnú ìwà mímọ́ kí a lè máa ní ìrètí. Nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀ a ti kọ́ ọ fún kíkọ́. Mo fẹ́ jẹ́ kó wo only for whatever things we are writing over time, we are writing for your learning, that we can trust peace and comfort of the scripture made by hope. Ẹ̀kọ́ ní ilé ìjọsìn, ibi tí a ti kọ sílẹ̀, ibi tí a ti yà sọ́tọ̀, ibi tó yẹ kó kọ́ tèmi tìrẹ. Gbogbo tó ń ṣẹlẹ̀ láyédè òní, àwọn pásítọ̀ jẹ́ kí àwọn ọmọ ìjọ àti àwọn ajínigbé mọ̀ pé ilé ìjọsìn ló ti bẹ̀rẹ̀. Ẹ̀yin lẹ́kùnà tẹ́ ò sòtítọ́. Ó ń wàásù fún ọmọ ìjọ rẹ̀ pé ilé Olúwa, ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọ̀bẹ̀ ó sì yè. Ǹjẹ́ olódodo sáwọ̀bẹ̀ lẹ́ni tó yè bí? Ìbéèrè. Mami máa love máa like ẹ̀ báyìí. Ǹjẹ́ olódodo sáwọ̀ ilé Kristi? Ìjọ sáwọ̀ ṣọ́ọ̀ṣì tó yè nígbà tí pásítọ̀ ń lo bulletproof car. Sir, what are you using? I want everybody to comment your opinion this morning about your own learning, things you pass through in your church. Everybody talking about Yoruba nation today. But when you are talking about nation, you need to understand things we are calling nation. Ìtí à ń pè ní orílẹ̀-èdè, a gbọ́dọ̀ ní ìfẹ́. Níbo ni ìfẹ́ ti kọ́kọ́ gbọ́dọ̀ wá? Ìfẹ́ kọ́kọ́ ti gbọ́dọ̀ wá láti ilé Ọlọ́run. Ǹjẹ́ àwọn adarí wa, ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ wa? Ǹjẹ́ àwọn pásítọ̀ wa, ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ wa? Ǹjẹ́ bíṣọ́ọ̀bù wa, ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ wa? Ǹjẹ́ dàdí Jíò, ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ wa? Ǹjẹ́ mọ́mí Jíò, ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ wọn gan? You are using car, ọmọ ìjọ ń fẹsẹ̀ rìn. You are shopping good food, you are eating good food,
but ọmọ ìjọ is suffering. But you are not telling them to pay tithes. Pastor, where do you see the money that you are using to buy aircrafts, jets, houses, land, cheap? Àìmọye ìránṣẹ́ Ọlọ́run tán ní bats lápapá. Some have many companies, university. Can you imagine? At the Geo University, your church member cannot attending your university because of the money, the high rates of school fees. But today, ẹ̀dẹ̀ sọ pé ilé ìṣọ́ agbára ni àbí ilé ìṣọ́ ìparun. Adonidayo Arogolo. Ìwé Rome 15 ẹsẹ̀ karùn-ún sọ wípé ǹjẹ́ kí Olúwa sùúrù àti ìtùnú kó fún yín ní láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù. Ǹjẹ́ ẹ nínú kan sí àwọn ọmọ ìjọ? Ǹjẹ́ ẹ nínú kan sí orílẹ̀-èdè? Ǹjẹ́ ẹ ò parọ́? Ǹjẹ́ ẹ sòtítọ́? Ẹ mọ àwọn ìka ènìyàn tí wọ́n ṣe bí sí orílẹ̀-èdè yìí tí ẹ ò dé sòtítọ́. Ẹ̀yin pastor, you need deliverance. Ẹ̀yin gan ní láti tú ara yín sílẹ̀. Ẹ̀yin lẹ fi orílẹ̀-èdè sínú òkùnkùn. Ẹ̀yin lẹ fi ọwọ́ sowọ́pọ̀ tẹ́ ò fẹ́ jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá nation ó lọ. Because of your selfishness. I didn't mind how people watching me. But I will say the truth. The Bible says, say a truth, let the devil chill. So títọ́ jẹ́ kí èṣù díjú. Òtítọ́ ló máa ń gbé orílẹ̀-èdè lékè. Ọlálékan wàrà ànúgbà. Òtítọ́ ló máa ń gbé orílẹ̀-èdè lékè. Baba Gio, Mami Gio, what do you think about? You are telling people in abroad that Nigeria is okay. You are telling people in the whole world that Nigeria is okay. Nobody, no violence, no destroyer. But you protect yourself with a security. Some pastor use a bouncer. Can you imagine? Wà lu ẹsí court. Àwọn ọlọ́pàá máa kó bọn tẹ̀lé ẹ lẹ́yìn. Where do you see it in the Bible? Some people say that when David is alive, òṣèbó lo àwọn jagunjagun máa ń tẹ̀lé. Are you a king? Some people mú ọ̀rọ̀ tí kò bá Bíbélì mu, wọ́n ń hun lọ́pọ̀, wọ́n kó gbogbo ẹ̀pọ̀, ìrọ́pọ̀, ẹ̀mú ṣe bí àwọn ọmọ ẹ̀yìn, wọ́n ń tẹ̀lé Jésù. Dé àwọn ọmọ ẹ̀yìn tán tẹ̀lé Jésù, wọ́n kó bọn dání. Some people say that ṣebí Pétérù nígbà tó fẹ́ mú Jésù, ṣebí Pétérù fi dà géyàn létí. Do you remember the statement of Jesus Christ to Peter? Ó ní ẹnikẹ́ni tó bá fi dà pa ènìyàn, a máa fi dà pa dádì. Kí ni ọlọ́pàá ń ṣe lẹ́yìn yín? On the way coming from Barbich on Sunday in the Paja area, Ayobo, abi what do you call it? Estates. There's a little hold up. Oyedepo now started blowing siren. Young, following one way.
sir, car tó gbé mi. And I told him, don't run away from this moment. Block him. I say, block that security. If the securities crash this car, it will bought another new one for us. Because ẹ kò pa òfin mọ́. Ṣé àwọn pastor tá ń kó lọ Yorùbá Nation nìyẹn? Ṣé àwọn tá a fẹ́ jọ lọ sí Yorùbá Nation nìyẹn? Ṣé àwọn tí wọ́n pera wọn ní nǹkan pàtàkì nìyẹn? Àwọn ọmọ ìjọ ń rù ẹ̀yìn sanra. You use a big car, Acura. Do you know how much they are selling Acura? Do you know how much they are selling Ferrari? You have a many cars in your house there. With full security, with mobile police, with a gun. Where are you going? Ó ti gbàgbé kó máa fi ayé ìṣílẹ̀. Ẹni tó ní ẹ̀mí rẹ̀ máa gbà á. Ǹjẹ́ a jọ wà nínú ìṣọ̀kan lóòótọ́? All of you need deliverance. I need the ìtúsílẹ̀ because ọpọlọ yín ò pé mọ́. Ẹ ti dàbí wèrè ará Amádára tó ń gbé nínú Berry Grand tó yẹ ká ṣe deliverance. Why people fearing? I'm not stopping people to, she's not going to the church. But wise. Be a wise person. Look at them and look at your life to them. Wo ìgbé ayé tiẹ̀ sí ayé tiwọn. Where níbi tó ti ń jọ́sìn yẹn. Bible said that God said, call upon me. Ṣó sọ fún ẹ pé ó dìde náà kó lọ forí balẹ̀ bí kan ni. You are deceiving people. Ó jẹ́ káwọn èèyàn mi ṣègbé. Romans sọ pé Romans 15:5 sọ pé ǹjẹ́ kí Olúwa ǹjẹ́ kí Ọlọ́run sùúrù ǹjẹ́ ó ní sùúrù níbi tó ti ń kánjú tó fẹ́ délé àwọn ọmọ ìjọ ilé sì wà ní go slow lẹ́yìn olùṣọ́ àgùntàn dẹ̀ fẹ́ forí wọn délé ọmọ ìjọ ẹ̀wọ̀ wọn ò ní private jet rí Jọkẹ́ Bọ́dúnrìn ìyá mi ayé ò ní sọ ẹ́ di rádaràda o tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run lákòókò àwẹ̀ ogun ọ̀run kó mú lé ẹ lọ́wọ́ ọmọ ìjọ mi ò wọ káàrí kábúkábú ló wọ̀ kiri ó máa lo many days á lo gbogbo time ẹ̀ nínú mọ́tò because he's coming to church because he want to come and hear the voice of God from you but o tí kú òní ilé rẹ̀ láago méje because you know you will use aircraft o máa lo car wọn àwọn escort máa escort yẹ why you suffering people why you deceiving people and you are now saying you are delivering them from bondage ẹ̀yin gan lẹ́dẹ̀ fi wọ́n sínú òkùnkùn Ọlọ́run ní kí n sọ fún yín pé ìdájọ́ yín ti dé èrè iṣẹ́ yín ti dé kẹ́ má bàa kùnà iṣẹ́ ọwọ́ yín fẹ́ jóná. Yorùbá Nation we brought everything ó máa kó gbogbo nǹkan wá ó máa jẹ́ kójú wá sí ó máa jẹ́ ká mọ àwọn olè àwọn ìka èèyàn jẹ́gúdú jẹrà àwọn èèpò tó ti dàgbà málìkámọ́ kì í ṣe pé ó dàgbà ẹ̀yin gan lèpò tẹ́ ẹ gbìn ẹ̀yin làlìkámọ́ tẹ́ ẹ gbìn èèpò. Ẹ̀yin lẹ yí padà tẹ́ ẹ fi oúnjẹ kẹ́míkà fún adìyẹ láì jẹ́ pé àkùkọ gun adìyẹ tó ń yẹ̀yìn òbu. Ẹ̀yin lẹ ń yí ìgbàgbọ́ òbu fún àwọn ènìyàn. Ẹ̀yin lẹ ń kọ́ àwọn ènìyàn bó ṣe ṣe olè. Ẹ̀yin lẹ ń kọ́ àwọn ènìyàn bó ṣe ń dúpù àwọn èèyàn. When you dey bargain to people, you do fake miracle. Ẹ ń ṣe iṣẹ́ ìyanu irọ́. Ẹ bá èèyàn di bargain.
pé kó yọ apá ẹ̀ ti yọ o kí wọ́n máa fapá ẹ̀. Fake testimony. Where do you see? Where do you hear from God? Ibo ni ẹ ti ṣí ojú yín. Ẹ ti kùnà. Àkókò sì wà láti tú ọ̀nà yín ṣe. Èmi náà lọ́wọ́ ń bẹ, ìwọ náà lọ́wọ́ ń bẹ. Bí ilẹ̀ Yorùbá ṣe dà lẹ́nì, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run lẹ lọ́wọ́ ń bẹ. Adébóyè lọ́wọ́ ń bẹ, Oyèdépò lọ́wọ́ ń bẹ, Kúmúyì lọ́wọ́ ń bẹ. Ẹ̀yin gbogbo ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin náà lọ́wọ́ ń bẹ. Abíárà lọ́wọ́ ń bẹ, Ọlágúnjú lọ́wọ́ ń bẹ. Ẹ̀yin bí ìṣọ́ọ̀ṣì ṣe dà lẹ́nì, gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ. Ká má sọ ti mountain of fire. Ó dẹ̀ mélòó ni Jésù gbé àwọn tí wọ́n dìtẹ̀ sí lọ sílé ẹjọ́? Ó dẹ̀ mélòó ni àwọn tó bà orúkọ Jésù jẹ́ tí Jésù gégùn fún wọn? Ó ní bàbá dáríjì wọn torí pé wọn kò mọ ohun tí wọ́n ṣe. Ẹ̀yin ń fi ìgbàgbọ́ tàn wá jẹ ni. All of you, you are enemy to this Yorùbá nation. Ẹsẹ̀ kẹfà sọ pé kí ènìyàn kí ó lè fi ọkàn àti ẹnu kan yìn Ọlọ́run bàbá Jésù Kristi Olúwa lógo. Ǹjẹ́ a fi ọkàn kan àti ẹnu kan yìn? Ebi ń pa mí, mò ń yan Ọlọ́run lógo. Bíbélì dẹ̀ ti sọ wípé ó ní láìsí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ó láwọn mìíràn mi kì yóò gbàgbọ́. You make them to become back to death. Nígbà tó ti kọ́ àwọn pásítọ̀, they say donate to. Nígbà tó sọ fún èèyàn pé ìwọ tó mọ̀ pé o máa rọ́nà lọ. Okay, if you didn't pay money, àbí tó mú tó nílẹ̀, o lè rọ́nà lọ nìyẹn. Can you imagine that statement? I'm telling you, pé ìwọ tó bá mọ̀ pé o máa rọ́nà lọ, you need to pay money. Ìwọ tó bá mọ̀ pé o máa rọ́nà lọ, you need to pay so amount. But tó o bá ti wá rọ́nà lọ, tó o bá ti rówó yẹn san, mami, ayé rẹ̀ á wá bàbá kan náà. Gbọ́ mi ìwọ olùgbọ́ mi lówùrọ̀ yìí. Ayé rẹ̀ tí ọ̀tá dádúró, iṣẹ́ rẹ̀ tá a dádúró, òwò rẹ̀ tá a fohùn dádúró, láti ní lọ, ó yá rọ́nà lọ lórúkọ Jésù. From Matthew to Revelation. Mami, from Matthew to Revelation, where do you see pé Jésù sọ pé ẹ mówó wá? Ó ní kọ́kọ́ tètè wá ìjọba Ọlọ́run náà. Èyí tó kù, a máa ṣe kí ni? A máa fi fún yín. Ìwàásù tó soft létí, ìwàásù olè, ìwàásù ìkówójọ. Look at them today. They are doing some anniversary. Anniversary and ìkówójọ. When you look at that ìkówójọ, 20 million, 100 million. What are you doing with 100 million? What are you doing with 50 million? It is your property. That auditorium. Gbogbo àwọn tẹ́ ẹ kójọ ṣé ẹ ti gbàgbé pé ẹ máa jí fún wọn fún gbogbo ẹ tó bá wà lábẹ́ yín ni. Ẹ wá ya olè. Some people going to the church to go and steal. Can you imagine? Ẹ bá pe pastor sí program. You will send someone to the church firstly before answer that letter. Ẹ dákun ẹ má pè mí báyìí.
ẹ ti mọ̀ pé à ní wáìfì fóònù la fi ń ṣe program ẹ jọ fóònù la dẹ̀ fi ṣe program yẹn ò lẹ́ ń pè sí. Are you listening to me? Gbogbo ènìyàn tó ń gbọ́ mi ẹ ń wàásù owó. When you look this Lalati Quadri that ṣe nísìnyí báyìí you be asking money. Ẹ wò ké o àtùpá kan jáde mẹ́ o ẹ lọ mú $100 lẹ̀ ẹ mú 1,000 lẹ̀ ẹ mú 20. Why not? Kí ló dé? All of you need deliverance. I need it torí pé wọ́n ní Yorùbá parí ọ̀rọ̀ ó ní tí tẹ́gùn ẹni bá jóore orí ayàtọ̀. It's not by force. Bíbélì sọ pé kì í ṣe àfipáṣe bí kò ṣe oníní dídùn ọlọ́rẹ. Kí náà pé oníní dídùn ọlọ́rẹ. You cannot force them. Jìbìtì jẹ́ tún sí sọ̀rọ̀ lórí owó ni pé obìnrin kan tó wọnú tẹ́ḿpìlì tí ó ti rántí bẹ̀ òun ló mú tó kéré jù ú lẹ̀. Pastor now will be telling you mi ò fẹ́ 50 naira ń bí o. He want to start it. Ta ló fẹ́ fún ìjọ Ọlọ́run ní 1 million. You are now coming out. You know that they are deceiving you. They have already gathered like 100 people or 10 people. Mo ní èèyàn mẹ́wàá tó máa mú 1 million lẹ̀. You now see them falling outside. Nígbà táwọn èèyàn bá kí tó mọ́wọ́ yẹn lẹ̀, I have testimony. Okay, what is your testimony? And there's a day, wọ́n fún mi ní májèlé, mo ti dọ́run, nígbà tí mo dọ́run, pastor wá, ìgbà tí pastor wá, ó kà gbọ́wọ́lé mi ní ayé mi dẹ̀ yí padà, mo dẹ̀ padà sáyé. Ìwọ tó dẹ̀ wà nínú sickness from a long time ago, for many years. Your life is still remain there. Pastor are laying hands upon you, but your life is not changed yet. Now, we are shouting a freedom. We need a freedom as Yoruba nation. But you refuse to tell them. You are still calling, we are in one Nigeria. You are still praying, let God bless this Nigeria because of your selfishness. And so you like a mad people because you need to go for deliverance. Ẹlòmíì máa sọ vocabulary nínú church ìgbà mi gan àwọn ọmọ ìjọ gan ọmọ tó máa tó ń sọ. All those madden people. Àwọn tó ń wàásù fún wọn á ṣe ẹ̀sìn bí ẹ̀mẹ́wàá nínú church. Àwọn náà tún kó gbàǹtẹ́ sì di lọ sí ibi iṣẹ́ náà. Ilé ìṣọ́ agbára la pè é. Ó ti di ilé ìṣọ́ oògùn. Àwọn ọmọ ìjọ méjì wọ́n ń tara wọn lọ́fà. Pastor ń ta ẹnìkejì ẹ̀ lọ́fà. A pastor like you, someone buy a car. Can you imagine? One pastor, let me explain this to you. Adunibada ayé yín ò ní dàrú. Ẹ ráàánú gbà. Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káàsán. One pastor buy a little car. He brought it to the church to anoint it. And some pastor there said, èèyàn dẹ̀ gbé mọ́tò wa mọ́tò dé church. Láti sọ pé kán bá àwọn anoint ẹ̀. Pastor ẹgbẹ́ wọn ni. Mami, ṣé ó jẹ́ sweet téèyàn sọ sínú báàgì? The pastor now be saying pé òun ò mọ̀ pé pastor yẹn wọ́n sọ fún òun ká dédé rí wọn pé wọ́n àná sì fẹ́ wẹ mọ́tò torí pé gbàtà páàkì mọ́tò yẹn òun ò mọ̀ pé pastor yẹn ló gbé mọ́tò wá. Mami, ṣé sweet ló gbé wá church?
adẹ̀ ní ká máa fi sùúrù bára wa gbé, ká fi inú kan bára wa gbé nínú Kírísítẹ́nì. Ó bọ́ síta àmọ́ bí tó ti rówó ra mọ́tò, bóyá ó lọ jalè ni, bóyá ó ṣe 419 ni. Lóòótọ́ ni ìlara ti wà láti gbà tipẹ́tipẹ́. Ẹjọ́ ó ṣe pásítọ̀ 10 years ó ṣe ìrántí tó fi ṣẹun. Ó dẹ̀ ń wàásù fọmọ ìjọ pé wọ́n ní ká gbàgbé, tí èèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná ẹ̀ṣẹ̀ ni, pé òun ò gbọdọ̀ wọ̀ bá ìbínú nù ẹ̀. Pásítọ̀ dẹ̀ ń bínú bí ó ní ó di ọ̀run ká tó tún sọ̀rọ̀ síra. Can you imagine? Kí ló dé tó wá gádà tó ń kó àwọn èèyàn lọ sọ́run àpáàdì? Because ẹ kò ní ẹ láàkì ìmọ̀ yín, ẹ sọ ìmọ̀ yín nù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé láti frame irọ́. When I sleep yesterday, God told me pé kéèyàn kọ̀ọ̀kan wá envelope 10 million in a envelope láti wá fún Ọlọ́run. Ṣé Ọlọ́run ń náwó ni? No. Ọlọ́run ò náwó. Ta ló fẹ́ràn iṣẹ́ Ọlọ́run lọ́wọ́? Iṣẹ́ wo lọ́lọ́run gbé fún yín? God called you. Ó Jésù sọ pé ẹ jáde lọ sí gbogbo ayé. Ìwé Jòhánù. Sí ìletò. Ẹ wàásù ìyìn rere. We are done Yorùbá nation now. Ara ìwàásù ni. Àwọn pásítọ̀ tá a jáde tá a jọ sọ̀rọ̀ Yorùbá nation. You are calling us a mad person. Ó ń pè wá láṣìwèrè. Ó ní orí wa ò pé. Ó là ń bú Tinubu. Ó là ń bú Buhari. Ó ní wọ́n ní ká máa gbàdúrà fáwọn olórí. Ṣùgbọ́n àwọn olórí òfò tán dẹ̀ gbẹ̀ lajú wọn lẹ̀ táwọn èèyàn ń pa èèyàn bí ẹni pẹ́ràn. Àwọn olórí òfò tán náà ṣe security fún wa tá à ń sanwó security lójoojúmọ́ wọn ò ṣe kí ni o, wọn wà láàyè yìí o. Torí pé ilé ìṣọ́ Olúwa, ilé Olúwa, ilé ìṣọ́ agbára ni. Wọ́n ní olódodo sáwọ̀ bẹ̀. Ǹjẹ́ ṣọ́ọ̀ṣì ṣe sáwọ̀ mọ́ kidnapper gbé yín? Pásítọ̀ kan gbàdúrà kò díjú mọ́. Look at that place. Wo ètè sí ẹ̀mẹ́ yẹn. Wọ́n lọ kọ́ wọn mọ́ ṣọ́ọ̀ṣì. Tẹ́lẹ̀ tọ́lọ́pọ̀ tí mọ́tò tí pásítọ̀ bá ń wa mọ́tò lọ. Ara mọ́tò gan tán bá kọ́ ministry àbí kí náà máa kọ́ kí náà ẹjọ́ kẹ́dàkùn kí náà máa kọ́ sára mọ́tò church ẹ̀rọ mi létí. Missionary. VIO ò ní dá ẹ dúró. Rail safety ò ní dá ẹ dúró. Ọlọ́pàá ò ní dá ẹ dúró. Sójà ò ní dá ẹ dúró. Ṣùgbọ́n nísìnyí pásítọ̀ máa kó báìbù síwájú mọ́tò á tún máa bọ̀ á pẹ̀lú kọ́là lọ́rùn. Police will now be asking you, pásítọ̀ kí lẹ mú bọ̀. Tó bá ní oore ọ̀fẹ́ ni a ní park díẹ̀. What is your particular? Can you imagine? We are coming from Orioke. Policeman asking me, Daddy kí la mú bọ̀. Mo ní àlàáfíà. Ó ní ẹ park síbẹ̀ yìí. Mo dé park. Ó ní ìwé particular yín dà. Mo bá ń particular. Ó ní ìwé lélẹ̀ particular ni mo ń béèrè. Mo ní èmi ò lówó tí mo fẹ́ fún ẹ. Ju kí n bless ẹ lọ tó bá ṣe dáadáa ni o. Ṣùgbọ́n tó o bá ṣe dáadáa màá tún fi bless kejì sí. Ó ní ṣé wòlíì nìyí? Mo ní yes. Yorùbá bíi tèmi ni. Ó dẹ̀ ní dáàdì ẹ gbàdúrà fún mi ẹ máa lọ. Mo dẹ̀ sọ mo ní tó o bá ṣe rere lóyún ìrìn àjò yìí ọwọ́ ayé ò ní tẹ́ o. Ṣùgbọ́n tó o bá kọ̀ tó o ṣe rere lọ yí padà. I start my car. Kí lẹ ń pa irọ́ fún? Olè ló lè ń jẹ́. Ẹ má bò ó, olè ló lè ń jẹ́. Àfẹ́kọ́ chọ́ọ̀chì wa ẹ bá wa dá sí. Nicely. Pastor mo fẹ́ sanwó ilé mi ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. Àwọn tó bá ní á fún ẹ, àwọn tí ò dẹ̀ ní á fún ẹ. Tá fẹ́ ṣe wọ́n á ṣe. A lè jọra wa. Ẹni mélòó lè feed?
nígbà tí bọ́dà Emmanuel bá sọ pé ókè o pásítọ̀ ẹ lọ bá mi fún àwọn ọmọ aláìní bàbá ní 20,000 naira tí mo yọ 10,000 padà ṣé mo fẹ́ jẹ́ kí àdúrà bọ́dà Emmanuel ó gbà ní. nígbà tí màmí Mátúndé bá ní pásítọ̀ ẹ gbàdúrà fún mi ẹ gbowó yìí ẹ ra ṣúgà ẹ lọ bá mi gbé lọ sókun ẹ lọ pírẹ̀ sínú ẹ mo dẹ̀ kówó ṣúgà mo dẹ̀ nájẹ mi ò dẹ̀ ṣé mo fẹ́ jẹ́ káyé màmá Mátúndé ó yí padà. Adúníbàdà sọ fún mi pé ẹgbà 10,000 yìí o ẹ bá mi lọ sórí òkè ẹ lọ gbàdúrà fún mi káyé mi yí padà mo dẹ̀ gbà á mo dẹ̀ sápamọ́ sí kọ́nà kan mo ní mo ti lọ sórí òkè o ṣé mo fẹ́ jẹ́ káyé wọn yí padà. Adúnídayọ̀ rán mi níṣẹ́ dáàdi ẹ pray fún mi overnight mo ní ẹ má wọrí ẹ ní ẹ gba 5,000 yìí o nígbà tó dáago méje mo dẹ̀ sùn mo ní wọn rún mo wá jí mo bẹ̀rẹ̀ sí ń jẹ tọ́kì mo ní Ọlọ́run ti gbàdúrà rẹ̀ o ṣé mo fẹ́ jẹ́ ká yí ẹ̀ yí padà ó lè ní gbogbo ẹ̀ torí pé o mọ̀ ọ́ ò sì ṣe. Ilẹ̀ Yorùbá ò bá ti lọ because all these people are disturbing us. Àwọn ni wọn ò jẹ́ kí ilẹ̀ yìí lọ. Àwọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n gbàdúrà òdì. Àṣírí yín tú. Ẹ pé mo sọ fún yín nígbà náà. Mo ní ẹ̀yin yìí náà. Ẹ̀yin yìí náà lẹ gbàdúrà sí ráìsì fún Tinubu. No fearing anybody. But I'm not here to insult anybody. But ètò bá yẹ kí insult. Ẹ lè pè pàdé àgbáyé ká gbàdúrà káwọn Fúlàní apànìyàn kan wọlé lọ. Gbẹ̀yìn lè kóra yín jọ sí kọ́nà. Nàìjíríà ò gbọ́dọ̀ pín. Adébóyè ẹ lè gbàdúrà Nàìjíríà ò gbọ́dọ̀ pín Ọlọ́run o Nàìjíríà ò gbọ́dọ̀ pín. Oyèdépò ẹ̀yin lè gbàdúrà torí pé àwọn ẹni wọ̀nyí ò tí ì dẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì yín ni. Tẹ́ bá wá rẹni tó ń sòtítọ́ ẹ ló ti lárùn ọpọlọ ṣé àìmọ̀pẹ́yìn gan lárùn ọpọlọ. Torí pé Bíbélì ní ká má ṣe pé ẹnikẹ́ni ní àṣìwé ó ní ẹni tó bá pè ní àṣìwé ó ní inú iná ló ń lọ. Ọláyíwọlá ayé rẹ ò ní dàrú Ọlálérè David ògo rẹ abúyọ. Àwọn ìmọ̀ àti sọ ìmọ̀ nù kí lẹ̀ ń pè ní ìmọ̀ mo ti ṣàlàyé ẹ̀ fún yín. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ti yín kó dìlé wa nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ara wọn. Mósè jẹ́ kán mọ benefit pé wọ́n wà lóko ẹrú. Ó kásẹ̀lì Ísírẹ́lì ẹ jẹ́ ká lọ a máa lọ gba ilẹ̀ wa a máa ní ilẹ̀ tiwa a máa débẹ̀ a máa wàá ṣe bó ṣe wù ẹ́ a máa yan ilẹ̀ fún ẹ wàá gbàgbàdo màálù ò ní jẹ ẹ máa gbàgbàdo ẹ máa jádùn ẹ àwọn adìyẹ yín bọ̀rọ̀kọ̀tọ̀ àwọn tó fẹ́ sin màálù àwọn aríbisí ṣùgbọ́n ẹni káwọn àlejò máa bọ̀. Ẹ jẹ́ kí àwọn stupid ignorant jẹ́ kán wọ̀nyí ní abẹ́ pé wọ́n pera wọn lólóṣèlú. Look at Baba Ọbásanjọ́. I'm telling you on that day pé Ọlọ́run fi nǹkan báyìí wọ̀n mi. Mo sọ fún ẹ, I'm not reading stories. Èmi kì í ka láwùyé. I didn't have time to read the Bible. But when it is time to speak a word of God, God told me pé bí ọdún máa ní sá jókòó mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. And adé máa bá mi sọ̀rọ̀ adé máa lọ pé nínú ọ̀rọ̀ mi tí mo kọ́lẹ̀ níbi báyìí máa dé máa sọ. Òun kọ́ ló ti lọ múyàn jáde ṣebí mo sọ fún yẹn political appointment ló fi sọ pé a ò ní ṣe referendum ẹ lọ ṣe restructuring.
We are not a fool. Ẹ̀yin ni fool. You do some first mistakes in the force of ìbẹ̀rẹ̀ democracy yìí. In 8 years, Sango tí mo pariwo fún Dàpọ̀ Abíọ́dún, òun ló lọ ń dòkúta sí nísìn tó ń rìn mọ́lẹ̀ yẹn. Look at all people tó ti ń pariwo Òkòtò Ọ̀run ní ibẹ̀ yẹn ò dáa, but wọn ò dáhùn. Torí pé mo mọ àṣírí wọn dáadáa. Gbà tí mo gbẹ́nu lé. Ìwòye last week ni mo sọ ẹ lọ wò ó sí kò tí ìjọsẹ̀ kan. Wọ́n ti dí gbogbo ìkòtò yẹn. Gbogbo kòtò yẹn láti dí. Mo ń bọ̀ mo gba gbogbo ẹ̀ lánàá. Òjò tó rọ̀ yẹn sì kò rí bí tó máa dúró sí. Ẹnu bíríìjì yẹn ṣe ló dàbí ọ̀run àpáàdì. Kòtò ayérayé ló wà mẹ́gò tó kórómù. Kódà tó bá lajú ẹ̀ dáadáa tí abẹ́ mọ́tò ẹ̀ bá gbá òkúta kan bẹ̀ sọ́ọ̀mù ẹ̀ ó máa bàjẹ́ ni. Ṣùgbọ́n go and look at it today. Ó kù ìdọ̀tí ìlú dọ̀tí. And Ọbásanjọ́ is passing there. I want you, Baba Ọbásanjọ́, to remember one thing today. Nígbà tí Odúyọbọ kìíní yìí tó lọ bá Ọbásanjọ́ tó lọ dọ̀bálẹ̀ lọ́ba. Are you know the one said that ẹ má fa Àtíkù sílẹ̀ ṣùgbọ́n mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin kọ́ lẹ bá Àtíkù jẹ́ ní ká má fa Àtíkù lẹ̀ o. Buhari tó support pé jagunjagun ni pé Àtíkù is not a soldier. Ọ̀rọ̀ yìí náà ló tún padà wá sọ báyìí pé ìjọba tiẹ̀ sì dá o tọ́lọ́run bá ní kó ń ṣèdájọ́ Ọlọ́run máa jẹ yín níyà lásán ni ṣùgbọ́n ìjọba tó wà ń bẹ̀ ọ̀run àpáàdì yín náà máa fi jó tiwọn. Àwọn ń wírú àwọn ń wírùn but bàbá wa sì tì ní wọn náà. But you believe bàbá yín ló tuntun lọ wá ènìyàn kan ará báǹkì tó ní kí ó tún wá ṣe president of Nigeria. Ara deceiving tí bàbá yín deceive fún yín lọ́jọ́ kìíní àná náà nìyẹn. Tó mú membership card ẹ̀ tó fà á ya lójú yín. Have we forgot? Pé I'm not among the PDP but you are supporting PDP. The candidate that you go and bring now is a PDP man. Now you are not telling us that you are not belong to any party. You can go to any party you like. Please stop deceiving us. And you say you go to theology school. You can preach. Ẹ̀yin ará Abẹ́òkúta Ògùn. Why are you deceiving people? Abíọ́dún náà gómìnà yín onítò bá ti lọ́dún mẹ́jọ òun á lọ di pásítọ̀. Èèó. Adarada. Ilé ìṣọ́ agbára dà. Ibo lódodo sáwọ̀ tó yè mọ́ báyìí. Ṣé ìdí òrìṣà bí ìdí Ṣàngó? Ìdí Ọya àbí ìdí Yemọja? Ilé Olóòlù àbí ilé Bolo sáwọ̀ tí ẹ ṣọ́ wà báyìí. Ẹ ń parọ́ fúnra wa, ẹ ń tàn wá jẹ. Bẹ́ẹ̀ nìyẹn ò dáa. Ọlọ́run á dá. Kí mo pé bẹ́ẹ̀ nìyẹn ò dá Ọlọ́run á dá. Let me go for the part 2. Kasim ọmọ owó Yorùbá nation ni. Kò sí mi kan mi. I didn't have anything to say that Yorùbá nation. But àwọn ibi tó yẹ ká fọ̀ mọ́, ibi tó yẹ ká lùlù ẹ̀ sí, kán jó ijó wèrè wọn, kán jó bí asínwín wọn. We need to talk to them. Àwọn die. Why you can't tell us that Buhari should die, Odúyọbọ should die, all those bad governors should die? But you accommodate them. They are supporting your ministry. But one fed Jane in your way, and you are calling yourself a man of God. You are a man of devil. When Sanwo-Olu sat down in the front of Olukoya, are you telling him a truth? So it often.
Do you tell him to go out and take apologies from youths, from family to pa lẹ́kún tó pa wọn mọ́, tó ní kan lọ pa wọn ní Lẹ́kì? Ìgbà wo ló ti ṣe message yẹn? But bó ṣe máa gbé Mùrín Ìbádéjọ lọ sẹ́wọ̀n, òun ló ń lé káàkiri. Ayé yín máa bàjẹ́ ni dáàdì. Ta ló pè yín ní ìránṣẹ́ Ọlọ́run? Ọlọ́run ò mọ̀ yín olórí burúkú báyìí náà. Ọlọ́run ò mọ̀ yín. Ó ní ẹ máa forúkọ mi ṣiṣẹ́, ó ti sọ. Ẹ máa forúkọ Jésù ṣiṣẹ́ ìyanu. Ó ní ṣùgbọ́n nígbà tó bá dọjọ́ ìkẹyìn, máa sọ pé mi ò mọ̀ yín rí, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ olè. Look at your record. Look at all things you are passing through in life. They are broadcasting it to the world. Going to London, they are banned you there. Ṣé èèyàn kan máa wá sọ pé irú wa lọ́la Ọlọ́run àwa gbé wa lọ́wọ́ sókè aláfẹ́ lọ mú ìrere lọ sí ìlú England fún àwọn èèyàn ò ní gbàgbọ́ mọ́. Bàbá tó yẹ kó jókòó sí ipò àgbà. In the whole Africa, they are respecting Obasanjo. They are calling a giant man in Africa. How much owó wo ló fẹ́ gbé fún yín tó fẹ́ tó mọ́? Ipò wo ló fẹ́ lò tí ẹ ò lórí? I believe this man is not giving you money, but maybe you likeness. Because in tó ṣe fún Olórin l'Èkìtì, ẹ̀yin ará Èkìtì okun o, ìyọra o. Ojúmọ́ rẹ ni kó má gbogbo yín o. Have you forgot when Fayose offended Obasanjo? He now selling away. Then he more appreciate. They are gone and brought Olórin from nowhere. Can you imagine? Olórin ò lè àkáǹtì gbogbo owó tó kó jẹ l'Èkìtì, gbogbo allocation tí Obasanjo sọ fún Olórin from Ìlárò. Where is Olórin today? Who can query Olórin? Ní Fáyẹmí wá ṣe bí òpònú aláìlérò. I'm not fearing anybody. Enter lè pa mí tẹ́lẹ̀ tèmi mọ́lẹ̀. I'm full dead. Mo ti wà full in the blood of Jesus lọ́wọ́ yìí. Mo ti tún jiná, mo gbóná jáde, mo ti tún jáde padà. Mami, ètò gbá mi lóògùn, ibi tó bá bọ̀ àlé ní kó lọ dìde kó lè wá sọ̀rọ̀. Yorùbá ní pẹ́pẹ́yẹ kì í rólówó ẹ̀bẹ́nu sọ̀rọ̀. Gbogbo iṣẹ́ tẹ́ ẹ sà. Mami, èmi mà ti tattoo. I'm still alive. Mo dẹ̀ ṣì sọ̀rọ̀. Àwọn èèyàn dẹ̀ sì ń gbà. Mi ò gbẹ. I'm not dissing. Àbọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ mi ò bá táyé mu ni. Ṣé ọ̀rọ̀ mi ṣé ó yàtọ̀ sí tí mò ń sọ? Ṣé mo kúrò lórí ọ̀rọ̀ tí mò ń sọ? Ṣé mo ti ya wèrè ni? Olórí Àríkẹ́ Yusuf, ògo rẹ̀ á fọ̀hún. Bàbá now be selling. Tí ìgboro ń gbóná. Tí àkókò yìí ló yẹ kí bàbá sọ pé òun support èèyàn kẹ́kọ̀ọ́ wá jẹ president when we are shouting Yorùbá nation. That is why tí mo fi sọ wípé ẹ má fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé yín. I believe in my God. Aṣáde Adébáyọ̀ wàhálà ànúgbà. I believe in my God and I trust him. Ọlọ́run tí ń jà lójú ìjà. Alágbádá tí ń wọ agbádá lójú ìjà. Kò sáṣọ tó bá Ọlọ́run bàbá mi tí ò fi jagun. Ó ní ológun lolúwa, ológun sì ni orúkọ rẹ̀. Ó ń jagun ní gbogbo ìgbà. Bó sọ fún yín, mo ní gangan máa sọ àṣírí àwọn òmùkún ṣèkà. Ó máa bọ́ ọ̀tá. Jọkẹ́ Bọ́dúnrin, thank you ma. Mo wà okay 100%. I really appreciate you all. Mami love we like ẹ bá mi like àwọn fans wọ̀nyí, àwọn Yorùbá nation. When you call yourself Yorùbá nation, let me see your like and love. Ẹ dá love bolẹ̀ fún Yorùbá nation. We are one.
we are one. Ẹ máa like, ẹ máa love, ẹ máa like, ẹ máa love. Ẹni tó bá mọ̀ wọ́n, let them go advise them. Mo sọ lọ́jọ́ yẹn, mo ní ẹ má bú wọn o. Stop being people that saying ẹ̀dá ẹ bá ti bu ẹ̀mí ẹ bá ti ń porúkọ rẹ̀ ẹ̀mí rẹ̀ ń gùn. Ẹ̀mí wo ló ń gùn? Ọlọ́run ló ní ẹ̀mí ẹ̀ kò tí ì ṣe tá a ti gbà á ni. That love bolẹ̀ fún Yorùbá nation. When you are there, owó mi ní silent watcher ni o, o wà lórí program ni o, love wẹ̀, o ń gbọ́ ètò ìlẹ́yìn ni, mami tẹ up Yorùbá nation, jẹ́ kó máa lọ báyìí, up Yorùbá nation, ní méje, ẹ jẹ́ kó máa lọ sókè, ká mọ̀ pé we are okay more than them. Àwọn ọmọ ni wọ́n jí kò yẹn, wọ́n ti pa díẹ̀ nu wọn, wọ́n tún náà máa pa àwọn tó kù táwọn bá wá san 100 million. They are using us to doing a business. Gbogbo yẹn ẹ̀yin olórí lẹ máa ń pa ẹ̀. Ọbásanjọ́ ṣẹ̀bẹ́ ilẹ̀ ọba Boko Haram gbà yẹn. Ẹ má jẹ́ sọ̀rọ̀ o. Òkìkí ayọ̀ Jésù Ayọ̀mídé lórúkọ Jésù ayé ò ní gbá ògo yín wọlé. Òkìkí náà á dẹ̀ fọhùn, òkìkí náà á dẹ̀ gbé ọ débi gíga, òkìkí náà á dẹ̀ sọ ẹ́ di ńlá nínú Yorùbá nation ní gbogbo àgbáyé. Òkìkí yẹn á dẹ̀ káàkiri ayé. Use your mouth to compose a good song for your nation, Yorùbá nation. Tó bá ní ẹnu wa oko, yes, ó ti wà láti ti kọ́ṣe. Go and look Bible. Pétérù, Peter, gbogbo wọn, wọ́n ṣe yín misunderstanding. Ibẹ̀ láti fàjáde pé àwọn kan ní Tàpólò, àwọn kan ní ti Pọ́ọ̀lù. Ìyẹn ti wà ń bẹ̀. It's not my Yorùbá nation nìkan. Ìṣẹ̀dá wa ni. Bí Ọlọ́run ò bá dá èdè wa rú, a máa la fẹ́ lọ yọ Ọlọ́run bọ́lẹ̀. Why some people wicked like lion that are eating flesh? Don't rí ẹ̀jẹ̀. Èdè máa torí pé fẹ́ di bàbá àṣàlẹ̀. Ẹ jẹ́ máa lọ sí ìpele kejì. Ẹ̀yin pásítọ̀, mi ì tí ì ṣetán pẹ̀lú yín o. Mi ì tí ì ṣetán, mo ṣe ń bọ̀. Mi ì fẹ́ treat program ti yín mọ́ Yorùbá nation, ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé kí n sọ nípa yín pé ẹ̀yin lẹ ń gbàdúrà òdì. Ẹ̀yin bàbá Adébóyè àǹkó, ẹ̀yin Kúmúyì àǹkó, Oyèdépò àǹkó, ẹ pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin bàbá Abíára àǹkó, pé kí ilẹ̀ Yorùbá, kí Nàìjíríà ò dúró, ibo ló ń dúró sí. Ẹ dẹ̀ ti jáwọ́. Èló lẹ san sálárì fún àwọn ọmọọṣẹ́ yín? Àwọn pásítọ̀ tó wà lábẹ́ yín èló lẹ san? Tí ò bá jẹ́ apariwo 10,000 5,000 lẹ fún wọn. Ẹsẹ̀ sọ́ di 25,000 ní. Ẹ̀dẹ̀ ń gba billions lọ. Agbọ́pọ̀ ẹ̀yin redeem náà lẹ sanwó. Oyèdépò ló sanwó jù fún àwọn workers yẹn fún pásítọ̀ ẹ̀. Adẹ̀ tó fún wọn ní ilé room of palosef. Àsìkò ń bọ̀, agbára àti ẹyẹ tẹ́ yà sí inú ṣọ́ọ̀ṣì yín Oyèdépò mú bọ̀ wá bá ẹ tú. Iná tẹ̀yìn máa ń pa tó jẹ́ pé tágo mẹ́wàá bá aago mọ́kànlá bá ti lù tẹ́ máa pa gbogbo iná inú church, inú gbogbo inú auditorium yín. Kí ló dé tẹ̀ ń pa iná gbogbo inú gbogbo bẹ̀rẹ̀ máa pa náà ẹ̀ ni. Àṣírí ń bọ̀ wá, mi ì tí ì ṣetán, mo ní mi ì tí ì ṣetán. I'm not ready. Gbogbo òkùnkùn tẹ́ fi ń jà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ la máa já. Mo sọ létí òkun ní ìgbà tó di ìkẹta, mo ní góńgó àṣírí gbogbo yín máa bẹ̀rẹ̀ sí ń tú. Àfi tí ò bá jẹ́ Ọlọ́run ló pè mí lọ síbẹ̀ ló kù. Ẹ̀yin olóṣèlú o, ẹ̀yin onítíátà o, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe màdàrú ilẹ̀ Yorùbá. Rédèrèdè ló máa ń gbèrè òṣùpá. Rédèrèdè ló máa ń gbèrè eré òṣùpá. Rédèrèdè ló máa gbèrè yínyín. Ọmọdé ò ní bẹ́ òṣùpá ṣeré dàárọ̀. Tó bá ti ṣeré látago 9 tó bá máa dago 12 ẹlò lára adìyẹ ló máa sọ. Bẹ́ẹ̀ ni
ẹ wá wo yẹ̀yẹ́ yín lẹ́nu ẹ̀yin tẹ́ pé ayín ní onítíátà tẹ́wọ̀n MC tẹ́ ń fokó bá ṣeré kiri àdúgbò tẹ́ ń lọ ara yín lẹ̀ ẹ wá wo yẹ̀yẹ́ yín ẹ wo yẹ̀yẹ́ yín níta ó tà bí ó tà ṣé mi sọ fún yín mo ní ẹ̀yin ṣeré sí ẹ̀yin orí ìtàgé ẹ̀yin olórin mo ní mi ní ìdá àti come for you ọlọ́run fúnra rẹ̀ ló máa yàkàyàkà yín ẹ tó bá wà ní program yẹn nígbà tí mo ṣe that was February 2nd week of February ẹ lọ sórí YouTube kẹlẹ o mo ní àwọn tá ń ṣe tíátà táwọn sọpọ́tì mo ní ẹ̀dẹ̀ àjọ sọpọ́tì kí náà pé ẹ́sàsì ni o mo ní ìgbọ́n ọlọ́run sọ wípé ẹ̀kọ́ ẹ̀ sọpọ́tì o mo ní gbogbo yín lẹ máa ṣẹlẹ́yà ṣé ẹ̀ ti wá ṣẹlẹ́yà báyìí ẹ̀yin tẹ́ fi yà yín ṣoògùn owó àṣírí tú àṣírí òtù ẹ kọ́lé ẹ sílé kò tọ́jọ́ márùn-ún ẹ ṣe bẹ́ẹ̀ dé fún ẹ pàyà yín jẹ gbogbo ẹ lọ́wọ́ àwọn bí 100% I'm not ready for you but ìpínsípín àbí kí ló máa ń pè ẹja tó ń tò tó máa ìpínísín lẹ́yìn èèrà kò tó ohun tí mò ń tẹ̀ mọ́lẹ̀ orí yín ò tó ohun tí mò ń gbé sáré ṣùgbọ́n àwọn bàbá yín ojú yọbọ̀ àwọn nìkan máa bọ̀ àwọn nìkan máa bọ̀ àwọn ni kó jẹ́ ká figagbága àwọn ọ̀jẹ̀lú ọ̀mùlú àwọn pílà méje Nàìjíríà tá pé àwọn ní pílà àwọn nìkan fèsì èmi àwọn alágbára ibojì àwọn alágbára inú odò àwọn alágbára òfurufú àwọn alágbára inú ilẹ̀ ẹ dìde ẹ jájọ figagbága ṣùgbọ́n àwọn ẹ̀wọ̀n eléèkẹ́ yẹ̀yẹ́ òfò lẹ́ máa ṣe níbo mi ò fọ́n ṣe tí wọn ò ti ṣẹlẹ́yà o àṣírí kàǹkà ń bọ̀ láàrin wọn àwọn èèyàn máa tú síta ìkan náà lọ́wọ́ lọ́jọ́ kìíní lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn ẹ má jẹ́ máa bẹ ẹ fẹ́ jẹ́ rìn jìnnà ń bẹ̀ ìkan náà lọ́wọ́ mú mẹ́ tó ràn ẹ́ lọ́wọ́ ẹ tó mú ẹ lọ sọ́dọ̀ ẹni tó ń ta kírìmù mí ní sọ́rúkọ ẹni yẹn kírìmù lẹ́ni yẹn ń tà lẹ́kọ̀ọ́ ó dẹ̀ pọ́pùlà ẹnìkan mú ẹ lọ síbẹ̀ ká ṣàánú ẹ ìwọ ló tún bá tẹ ẹni tó ní ká ṣàánú ẹ jẹ́ ara yín náà ni àbẹ́yìn kọ́lẹ̀ gbàdúrà tẹ́ lọ ń gbàdúrà kiri orí òkè bí mo ṣe ń wò yín náà lélẹ̀ ẹ̀yin olórí burúkú bẹ́ẹ̀ ni Yorùbá ní sàn ló dẹ̀ ń ra késẹ́ẹ̀tì yín tá à ń lò ó àbáwá kọ́ là ń rà èmi sọ pé ẹni tí ò níṣẹ́ ní àwọn tó ní ìmọ̀ kan tá ń wò nínú fíìmù orí burúkú tá ìkó kiri àwọn tẹ́ ń rí ìhòòhò jáde but ní ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ẹ má bẹ̀rù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe rálì ní Lagos State gbogbo ibodè gbogbo ibi tí wọ́n lè gbà òun làwa ti ń gbàdúrà sí mami mo ṣẹ̀ wọlé ni mi ì tí ì sùn òjò ló pa wá dé mo dẹ̀ kí ọ̀rẹ́ mi àwọn ọmọ mi náà ṣe sùn sílẹ̀ wọ̀nyí Ọlọ́run kó ràn yín lọ́wọ́ ẹ ò ní sọnù Felix ò ní sọnù Afeez orí rẹ ò ní burú Yẹmí ayé ò ní pa ọ́ Ṣẹ́gun ayé rẹ ò ní dàrú mo kí gbogbo yín Joseph ògo rẹ ò ní wọ́ mi ọmọ aráyé wọn ò ní rí yín mú ẹ ò ní sọnù àwọn tó ń gbé wa Ṣẹ́gun tó ń gbé wa ayé ẹ ò ní dàrú kádìdé ẹ lọ síbi tí wọ́n gbé ère yẹn sí mami tó 12 lágbéra nígbà tó dáago kan adébẹ̀ ibi tá a páàkì sí láti ń gbàdúrà stupid trailer kan bọ̀ ó fara kó mọ́tò wa ṣùgbọ́n kò kàn wá kò kàn yé mami gbogbo májèlé kí májèlé tá ti sátidé yín sí lọ́sẹ̀kọ́ fún rálì àwa mo tún sọ ẹ máa wá mi kiri bí ẹ jẹ́ wá mi ẹni tó bá ń sọ alákàn orí ẹ̀gàn ló máa kú sí bọ́lá bá ní jí lóru máa di tá bá jí nírọ̀lẹ́ máa di tá ní jí láago kan máa di mami iṣẹ́ tí mo gbà ni mo dẹ̀ ní sẹ́wọ́ mi o ẹ jẹ́ tètè sọ yẹn torí wọ́n níbi tó dé olóògùn bá ti ṣoògùn ẹ̀kọ́ tètè yá máa ṣàwúre fún rẹ̀
mo níṣẹ́ ọwọ́ tí mò ń ṣe o abánikọ́lé ni mò ń ṣe contractor ni mi building contractor lèmi o lè gbélé ẹ̀ fún mi o ìní kówó ẹ jẹ o mi ìṣòwò akówó jẹ o mami pé lọ́ọ̀yà ẹ kí gbogbo nǹkan ẹ gbélé wáìlẹ̀ tó àbádàn yẹn a máa bá ẹ kọ́ lówó kékeré àwa ò ní sọ pé kó lọ wá 50 million wá kó tó kọ́lé ẹ ní tó o bá fẹ́ kọ́ síbẹ̀ a máa bá ẹ ra bóyá o fẹ́ yọ blọ́ọ̀kì ẹni bóyá o dẹ̀ fẹ́ rà á ni o máa pálí pẹ̀lú ẹni tó ń ra blọ́ọ̀kì wọ fún ẹ ló máa sanwó sàkáǹtì ẹ wọ́n ti amòye tá ń ta blọ́ọ̀kì mami amòye tá ń tòkúta amòye tá ń ta yẹ̀pẹ̀ amòye tá ń tomi amòye tá ń ta sìmẹ́ǹtì kí ló wá dé tẹ̀yìn 419 wá pọ̀ nàìjíríà a máa tó kú òun bẹ́ẹ̀ àìmọye lọmọ tó wà lamẹ́ríkà torí owó tẹ̀ ń bù lé lórí ẹlòmíà fẹ́ kan lébà ẹ̀ wọ́n á ní kó lọ ra 10,000 igi tí ó lè kó 10,000 igi ṣẹ́ stéètì ló fẹ́ kàn ní orí yín burú sà lóòótọ́ pàǹtíríà sì ti wọ́n ìyẹn ò wá ní kó wá sọ kó sọ àwọn nǹkan tá à ń lò ń lé kó wá sọ di bàbàrà nǹkan wọ́n fẹ́ ra kọ́kọ́rọ́ lásán kọ́kọ́rọ́ báyìí ẹni 50 million àwọn èèyàn ara wọn máa bù máṣọ wáì kí ló dé nàìjíríà ò dáa mọ́ ni ilẹ̀ yorùbá ò dáa mọ́ ni ilẹ̀ yorùbá dá ẹ̀yin lẹ burú ẹ̀yin lẹ bògìrì ẹ̀yin nìka tẹ́yìn náà wọ̀nyẹn lára lóòótọ́ náà o àìmọye tó máa ràn lọ́wọ́ tó máa pè é lólè àìmọye tó bá forí fún tó fọrùn tó fún tó máa bára lẹ̀ tó máa ṣe gbogbo ẹ̀ á tó máa investigate ẹ̀ bóyá o ti jí òun lówó àìmọye bẹ́ẹ̀ kọ́lọ́n gbé wa lékè ni ṣùgbọ́n gbogbo iṣẹ́ tó o bá ń ṣe ṣòtítọ́ tí o bá gbìyẹ lẹ́ni á gbìyẹ lọ́la àwọn tó máa jà fún ẹ máa dìde má mú kàn mọ́ kàn ṣòtítọ́ gbogbo iṣẹ́ ló wà gbogbo iṣẹ́ tó ń ṣe ṣòtítọ́ òtítọ́ ló máa ń gbé orílẹ̀-èdè lékè ọlọ́run kì í gbàgbé olóòótọ́ o ẹ má bẹ̀rù ẹ jẹ́ padà sórí ọ̀rọ̀ mi. We are working towards this Lagos State. Ibẹ̀ ni òmìnira náà wà á máa gbà lọ́wọ́ wọn. Gbogbo ipá wọn. I could remember. Ìgbà tá a dá gẹ́gẹ́ abẹ́ bridge. A pàdé bàbá kan ní ìbú ẹ̀ o. Ẹbọ kàǹkà ló gbé lórí ní tó fi gbé ó tó bá odindi ẹran àgbò náà pa sínú ẹ táwọn tá ń ṣe làlátùkọ́ dídẹ̀ pọ̀ rẹpẹtẹ ń bẹ̀ kò tiẹ̀ tijú pátá white nìkan lówó tó ń gbé bọ̀ wọn á ní kó ní mọ́tò mi kó taná sí wọn á súnmọ́ kò ríran iná tàn sí lójú wọn á sọ̀rọ̀ mo ní ẹbọ tó gbé sórí kí ló wà fún ṣé tara ẹni tí ò yá ló fi gbé ni torí ẹbọ tó gbé sórí sí o fẹ́ fi kó fà ní gbọ́ ò lè rí fà kó o gbọ́ mo gbàdúrà ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ń gbọ́ mi tó jí lé ní gbogbo ibi tó o bá gbà láyé ẹbọ àbí ètùtù tá a ṣe sílẹ̀ láti kó ire rẹ lórúkọ Jésù ó yá kó bàjẹ́ dànù lára rẹ àmì rẹ dà. Adátayọ̀ wàrà ànúgbà Mufuta o ayé ò ní pa yín sá o ẹ̀rọ golo God bless you. ẹ jẹ́ jí ẹ múra mọ́mí àwa náà ń bọ̀ ń ta fún rally Lagos State ẹ má bẹ̀rù MC ò lè dá yín dúró Tinubu ò lágbára ẹ̀ Sanwó-Olú gan ò ní fẹ́ tẹ̀ kọmíṣánná pólísì gan ẹjẹ́ ó jáde kókó jáde bẹ́ẹ̀ ni ẹni ó kó jáde ẹ̀yin sójà tẹ́ ẹ pa wá kù ẹ̀yin náà jáde o ẹ̀yin sí id tẹ́lẹ̀ ká mi mọ́lẹ̀ ẹ̀yin náà bọ́ ọ̀tá ojú ogun là ń lọ èrò ọjà ṣe kí ni o ẹ paramọ́. èrò ọjà ìparamọ́ ojú ogun là ń lọ èrò ọjà ìparamọ́ ó ti kan tìlú Èkó báyìí
máa retí wa àwa tí ń ṣe tọ́lọ́run ní àṣẹ ó dẹ̀ máa yẹ wá. Williams Ọláìtàn David ayé ò ní bògo ẹ mọ́lẹ̀ o wàá rọ́nà àbáyọ. ẹ jẹ́ mú ọyọ kan tó kù yẹn kí n kíìpù ẹ̀ dálẹ̀ torí àkókò yẹn ti sáré púpọ̀. We are still going to work. À ń lọ site. Mami, à ń lọ site. Tó bá ní di property, ilé tó fẹ́ rà tó fẹ́ wó, ilé wà o. Wà á bó nílé sọ̀rọ̀ fún ara rẹ̀. Wà á dẹ̀ pe lọ́yà ẹ wá. Bọ̀ tó o bá ní lọ́yà, àwa máa pe àwọn barista wa, Antonia. Barista Antonia. Lọ́yà obìnrin ni. Ìlú London náà fi ṣe lé wọ́n dẹ̀ ní ṣẹ́mbà ní Nàìjíríà yìí òṣìṣẹ́ dẹ̀ wà iná ni ọmọ rárá awí koko níwájú adájọ́ sọ̀rọ̀ sára kẹrù bá dájọ́ ni ó lè pè mí máa fún yín ní nọ́mbà barista London náà ń gbé anything tó bá nílò ń pa wọn á ṣàlàyé ẹ̀ fún yín. Tó bá dẹ̀ jẹ́ property ẹ̀ lọ ní Nàìjíríà ń bí wọ́n á pa wọn lọ́yọ̀ wọ́n á pa wọn colleagues wọn tájọ́ ń ṣiṣẹ́ pọ̀. Pẹ́ẹ̀nì tó mú mi báyìí dà. Wọ́n á ṣe kí ni o? À á sọ̀rọ̀ máa fún yín ní nọ́mbà wọn. Mami property wà ńlẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ẹ máa wá ra lẹ̀ sílẹ̀. Torí pé nígbà tí Yorùbá nation ibo ló máa fẹ́ fojú jọ ẹ̀yin tẹ́ ti ta lé bàbá yín tẹ́ ní ilẹ̀ Yorùbá ò lè gbà á ibo lẹ fẹ́ fojú jọ ẹ jẹ́ tètè wá ra property. Ìkan wà mẹ́ran ń bí orí ọ̀fẹ́ ò gbà mí ni ẹ já tètè máa polówó torí kí pásítọ̀ bá ṣáà lè jalè á ṣáà lè polówó ibi tó ti máa rówó. Mami máa bá mi láìkè ètò ìmọ̀ wò mìíràn lọ́ọ̀fẹ́ láìkè owó tí ò gara ni Mẹ́ran road wọ́n ti ta ẹ̀gbẹ́ títì ló wà. Mi ní sàdírẹ́sì àti yẹn ní sàdírẹ́sì mi sọ kẹ máa ẹ̀yin agent onírọ́ kẹ wá lọ gbé ilé onílé ní Mẹ́ran kẹ lọ sọ pé ẹ fẹ́ tà kán wá lọ dúpọ̀ wọn èèyàn ó lè. Ó wà ńlẹ̀ kò dẹ̀ wọ́n receipt àti surveyor ló wà lórí ẹ̀. Àwọn ilé dẹ̀ ti wà lórí ẹ̀ bíi rúmàpálọ́ self-contained mẹ́rin ti wà lórí ẹ̀. And ayédèsípọ̀ full plot standard one surveyor wà ńbẹ̀ wọ́n ti ṣe surveyor registered by Lagos State. O lè kàn sí mi ẹ̀yìn àtònílé máa jọ sọ̀rọ̀ lọ́yẹ̀ ẹ máa wá àbá family ẹ̀dẹ̀ gba gbogbo ìwé basics wàdẹ́ra anything tó bá fẹ́ ṣe sórí ẹ̀ ó dẹ̀ lè kíìpù ẹ̀ síbẹ̀. Irú yẹn àwọn ilé yàrá tó wà ń bẹ̀ àbá ìrìfẹ̀chẹ́nẹ́tì ẹ̀ wà á máa fi rent wà á máa gba change ìgbà tó bá dẹ̀ yẹ ẹ̀ wà á ṣe tó wù ẹ̀ síbẹ̀ pé o dẹ̀ fẹ́ kọ́ tiẹ̀ sẹ́gbẹ́ ààyè tó kù mẹ́. Mami you can do that. Má jẹ́ àjẹgúndíjẹ má jẹ́ káwọn pásítọ̀ gbowó ẹ̀ ká máa fi ra fly jet ìwọ náà wà ní property. Má doko sílé òkè òkun kó o má ṣàní nǹkan sí Nàìjíríà. Èmi ẹ máa advise yẹn kéèyàn ní láṣeyọrí ni. Dáwó kó lówó rẹ̀ dájọ́ kó fi ralẹ̀ mami kó wá lọ kọ fáwọn orphanage tó bá fi máa tó bá fi ṣe mọ́. Àwọn èèyàn tó ń gbé bẹ̀ lọ dínkù bóyá wọ́n san 30,000 250,000 á gba 2 bedroom flat. Níbẹ̀ náà as I'm telling you 250 270 280 300 it depend of the standard of the house náà gba 2 bedroom flat per year. Per year. Ìtàǹgbà nìyẹn. Kó o wá sọ pé o fẹ́ ṣe oore fún àwọn èèyàn wà ní òkè o torí pé ń gba lẹ́yìn 300,000 350,000 ó yá ẹ máa mú 100,000 wá. Ìyẹn náà ó ti ṣoore nìyẹn tó o bá dọ́là ọ̀dọ̀ Ọlọ́run á lóun ò rí lé ṣùgbọ́n ó fún mi nílé. Yes, you can do that. Àìmọye àwọn mọ́mì tán ṣe bẹ́ẹ̀. Mi ò fọ́ọ̀sì ẹ̀ kó ṣerú ẹ̀
owó ló fi ra nǹkan olówó náà ló máa fi pa. Make your money to be má jẹ́ kí pásítọ̀ máa gbé jẹ́kẹ́jẹ́kẹ́ $10,000 mo fẹ́ tòróró £100,000 mo fẹ́ tòróró. A ní mọ́tò òun ti gbóko wá sí ìjì mọ́tò òun ṣé wọlé bàbá ìyá ẹ̀ ni. Thank you jàre alàgbàfẹ́mi Oríyọmí. Ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ lẹ́yìn ètò. Àwọn èèyàn gidi lélẹ̀ àwọn bá fẹ́ fún pásítọ̀ lóúnjẹ lélẹ̀ ẹ sáà máa fún mi ní sẹ́ńjì pé pásítọ̀ ta kinní kan ẹ̀yẹ́ mi náà máa gba agreement máa rí commission lọ́ọ̀yà yín máa fún mi lówó. Ibi tèmi náà ti ń rówó tí mo fi ń jẹun nìyẹn tá a fi ń wá sórí program àtàwọn onínúdúdú ọlọ́rẹ. We are not about ti pé ọ̀yà wàrà mọ́tò wàrà kẹ̀kẹ́ ọmọ ìjọ mi ò tí ì lo mọ́tò mo dẹ̀ kó mọ́tò mẹ́jọjọ. Can you imagine? Àkórí yẹn a ò tí ì mú tán o àti sọ tàwọn pásítọ̀ àti sọ ti MC Olúọmọ pé kẹ́ má bẹ̀rù ẹ̀yin ọmọ Yorùbá ìwọ́de yẹn àwa padà wá nírọ̀lẹ́ tàwọn pásítọ̀ yìí 7 days ní Ọlọ́run ní kí n fi treat ẹ̀ ó lè jẹ́ àárọ̀ ó lè jọ́sàn ó lè jálẹ̀ má dẹ̀ gbàgbé ọ̀la láago 5 ọ̀la 5 aago 5 ọjọ́ 5 nínú oṣù 5 ó máa lágbára àdúrà. Yes, mo máa send ẹ̀ sà. Nọ́mbà ẹ̀ náà nìyẹn WhatsApp nọ́mbà mi nìyẹn sà. Mọ́mì yẹn já máa lọ ẹ má bẹ̀rù o torí a ti ń ṣe gbogbo ètò sí àwọn orílẹ̀ àwọn ìlú Èkó yẹn gbogbo májèlé wọn gbogbo ojúbọ wọn lọ́lọ́run ti ní ká lọ ṣùgbọ́n mi ì ní sọ táìmù tá à ń lọ fún yín ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo agbègbè yẹn máa da òróró omi ìtura máa dà sílùú Èkó torí a máa borí. Mo ń bọ̀ fún yín ẹ̀yin chairman ẹ̀yin councillor tẹ̀sẹ̀ fẹ́ joyè tẹ̀ ṣe rádaràda kiri street mo ń bọ̀ wá fún yín o. Ẹ̀yin tẹ́ ẹ lọ sọ pé Yorùbá nation nìyí àwọn náà láti rí lẹ́yìn àwọn chairman tẹ́ ti lọ bẹ̀rẹ̀ sí ń pín fìlà káàkiri mo ti rí yín o mo ń bọ̀ ń bẹ̀. But you are calling yourself Yorùbá nation. Ẹ̀yin ni mo pàdé ní Sunday gbà tí mo ń bọ̀ ní Babish tẹ tomato tẹrẹ ra bí ẹran àṣẹ ń fi Yorùbá nation bójú ni ẹ máa kàn gbá kò mò ń bọ̀ fún yín lálẹ́ ẹ má wọrí. Ẹ já gbàdúrà ayérayé ọba tó pọ̀ nípa àti agbára Elédùmarè Ọlọ́run gbogbo ayé gbogbo Ọlọ́run gba ọpẹ́ wa Ọlọ́run tó ní májẹ̀mú gba ẹ̀yìn wa a máa yìn ọ́ nítorí ẹ̀ ń fayé wa dára ẹ jẹ́ kí ọwọ́ ta owó ṣógbà tẹni tirẹ̀ Ọlọ́run gba ọpẹ́ wa. Ilẹ̀ Nàìjíríà Ọlọ́run wó lulẹ̀ ilẹ̀ Yorùbá nation ogun ọ̀run gbé dìde ẹ̀mí mọ́ fi ọwọ́ agbára rẹ pín wa ọwọ́ líle rẹ ó yá fi pín wa ìṣẹ̀lẹ̀ tó lóun máa ṣẹlẹ̀ tí ìpínyà ó dé Olúwa má jẹ́ ọpẹ́ mọ́ ó ti yá rántí májẹ̀mú rẹ̀ tèmi tirẹ̀ Ọlọ́run ò pín orílẹ̀-èdè yìí ogun ọ̀run pín fún ara rẹ̀ àwọn tó fẹ́ lò ẹnìkan ṣoṣo tó kù kó sọ̀rọ̀ kórílẹ̀-èdè dẹ̀ ìfàyà kí odi Jẹ́ríkò náà ó dẹ̀ wó ó bá mi ṣàmì ò dẹ̀ láìkè ètò yẹn kí ni mo ṣe fún ọ láàárọ̀ yìí ṣé mo ti ṣe ẹni mo ti sọ̀rọ̀ sí pásítọ̀ ẹ̀ ẹ má bínú oṣù bá mi rèé. Olúwa ìwọ ló wó di Jẹ́ríkò Olúwa wó lulẹ̀ ìwọ tó rà mí ṣe ni mo fẹ́ súre fún báyìí Musiliu ọ̀sìn ayé ò ní mú ọ David ọwọ́ ayé ò ní bà ọ Ọmọ́táyọ̀ ògo rẹ̀ á fọhùn Jọkẹ́ Bọ́dúnrìn ayé ò ní gbé ẹ̀dẹ̀ Alágbàfẹ́mi lórúkọ Jésù ẹ débi gíga ayé ò ní mú yín o o a ò ní tẹ̀ yín mọ́lẹ̀ Délébísí wàá rí bí gbà níbi gíga láyé ọ̀run mú yín lọ síbẹ̀ ẹ lọ ṣe rere òun náà nìyẹn
wọ́n ti pa náà sí sólà látún tàn yẹn sólà ló tàn yín ẹ̀dẹ̀ ní ká dúró sí nàìjíríà kan náà ẹ tó bá ní ká dúró sí nàìjíríà tó ní kí nàìjíríà ó dúró á kú tìrantìran ni bẹ́ẹ̀ lógun ọ̀run wí bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ sọ jésù náà agbára wa àmín 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 lórúkọ jésù Hasan Bukola ẹ káàbọ̀ o mo kí gbogbo èèyàn ìdòwú ẹ káàbọ̀ o ẹ̀rá àánú gbà bá a ṣe ń lọ ọlọ́run máa bá wa lọ à ń jáde lọ sínú ayé ayémọ̀jọ Saheed ìyá sílò àǹtí kéètì ẹ̀rá àánú gbà o ayé ò ní payín o ẹ ò ní sọnù ògo yín á fọhùn adùnnídàyọ̀ adùnníbàdà màámi mọ́túndé àǹtí búkì búra fẹ́mi búra emmanuel ẹ ò ní wọ́ olẹ̀ o ayé ò ní gbá yín wọlé àrá sunshine ẹ débi gíga gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àṣeyọrí ọlọ́run á fi lé wa lọ́wọ́ a ò ní sọ̀rọ̀ lásán a ò ní fẹnu gbóbi ọ̀wọ̀ a ò ní fẹnu ṣe nǹkan wọ̀ ààbò elédùnmọ̀rẹ̀ ìwọ tí mo dárúkọ ayọ̀bọ́lá ògo ọlọ́run muhammed lórúkọ jésù ògo ọlọ́run kó wà lórí gbogbo yín o ọlálẹ́kan ayé yín ò ní dàrú ẹ ṣeun púpọ̀ tí ẹ jí láàárọ̀ yìí bí ẹ ṣe jí láàárọ̀ yìí ẹ lọ gba àánú ẹ lọ ríre gbà bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ olúyọni lórúkọ jésù tóyọ̀sí àgọ́ rẹ̀ àfọ̀hún ayé ò ní pa ó ẹ káàbọ̀ ẹ̀tú mi ò ní sọ pé ó dàbọ̀ ṣùgbọ́n máa sọ wípé ẹ jẹ́ ká fi àkókò síwájú à ń bá bọ̀ ni ẹni bá lọ ló bá kú wàá rógolo bàbá jẹ́ kí n rógolo ló sọ wípé wàá rógolo mo tún kí gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀dè lórúkọ jésù ẹ̀rá àánú gbà àwọn tí bẹ́ẹ̀dè wọn dọ̀la ògo wọn á fọhùn lórúkọ jésù ayé ò ní mú yín o. Moses Adébáyọ̀ àánú rẹ̀ á fọhùn ó kù ìṣẹ́jú kan à ń lọ náà ni èmi ò understand 3 days yìí kí ní tẹ́kọ̀ yẹn o ok wọ́n ní 3 days àwọn òní náà can you imagine ẹ ṣé mọ́mì Jọkẹ́ Bọ́dúnrìn ògo yín á fọhùn tẹ́ bá ti ráyè ẹ pè mí o ọ̀rọ̀ wà hallelujah o mọ́mì Jọkẹ́ Bọ́dúnrìn ẹ pè mí o ògo yín á fọhùn jésù olúwa wa ta ló tún wà mẹ́ ń wéyàn kan sí Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá God bless you àwọn ọmọ mi gbogbo ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ ṣeun púpọ̀ o tẹ́ ń kí mi sọ́tún kí mi sósì kókó lára lè iṣẹ́ tá a tún ṣe lábẹ́ ilẹ̀ òun ló fà á ṣùgbọ́n láti sìn lọ a máa gbádùn ara wa bí òyìnbó ti ń gbádùn sìgá ẹ má gbàgbé o ẹ máa bá mi subscribe o owó dátà wa máa tán lọ́la o ẹ mọ̀ pé a ní dátà à ń ra owó sórí MTN ni tá a fi ń ṣe báyìí bọ́tẹ́jọ́ àwọn kan ti promise wa ní Saturday pé wọ́n máa fún wa ní owó kíní ẹ̀ padà àwọn àrásà shine wọ́n ti fún wa ní ṣéǹjì lánàá lórúkọ jésù kò tí tó ni ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ká lè máa gbé àwọn ètò yìí jáde lórúkọ jésù ntúkì àǹtí búkì ẹ ṣé o àti lọ gba last treatment ní fún ojú wa o ẹ ṣé o ẹ̀yin náà ẹ ní fọ́ lójú o ògo ọlọ́run á wà pẹ̀lú yín o ẹ dákun mo nílò glasses yìí o doctor ní kí change glasses yìí torí ojú mi tí wọ́n fọ́ ẹ̀jọ̀ mu ẹni tó bá ní glasses plus 100 ni ó ní mo lè rà ń ta ó ti fún mi ní nọ́mbà plus 100 a nílò glasses ẹ ti gbọ́ ẹ̀rọ ànúgbà o torí wọ́n ní tí àgàsì tí wọ́n tẹ̀ yẹn wọ́n ló ti ba eléyìí jẹ́ ẹ jọ̀ọ́ o jésù lolúwa o no going back ayérayé ọba tó pọ̀ nípa aṣọ gbogbo tán àyè ṣẹ́kù ayé iṣẹ́ ikú ò ní ṣẹ́kù fún yín ayé àrùn ò ní ṣẹ́kù fún yín o ẹ̀rọ ògolo jésù náà agbára wa ó dàárọ̀ ó dalẹ́
ó dọ̀sán gbogbo ìgbà tó bá wù kó wà àlàáfíà ọlọ́run kó bá gbé báyìí.